Ram. Ha! Ìwọ Ọlọ́run, irú ọmọ wo ló fún mi yìí? Ó tọrọ lọ́dọ̀ Ọlọ́run. Ọmọ gidi ni mo tọrọ lọ́wọ́ Ọlọ́run ọba. Ọlọ́run wá wò mí títí ó fi ìwọ ọmọ mi ó fi ta mí lọ́rẹ. Láti ìgbà tó náà lè ti fi ẹ́ ta mí lọ́rẹ, mi ò rí ìdààmú lórí, mi ò rí wàhálà. Ní agbára Ọlọ́run ò dẹ̀ ní rí ìdààmú. Àmín. Gbogbo bó ṣe ń fún mi ní ọ̀wọ̀ mi tó ń respect mi, ọmọ apọ́n ẹlé. Àmín. Gbogbo ibi tó bá ti ń dé báyìí wàá máa lọ́wọ́ rẹ lẹ́yìn. Ojú ò ní tiẹ̀. Àmín. Gbogbo ìgbà tó bá ti fẹ́ yàn báyìí ò ní ṣìyàn. Àmín. Ò ní gbégun eléegun. Àmín. Ní agbára Ọlọ́run ọmọ aráyé ò ní fi ẹ́ lá mi lójú. Àmín Jésù. Wọ́n ní fọwọ́ mi ìbá ìgbé ẹsẹ̀. Àmín. Àmín. Wọ́n wá di rán. Àmín. Wà á dìgbà fún mi. Àmín. Ìwé tó wá ń kà yìí àkàyè ló máa kà. Ní agbára Ọlọ́run àṣeyọrí ló máa ṣe nínú ìwé ẹ̀. Wà wá di rán. Wà á dìgbà fún mi. Lójú ẹ̀mí mi báyìí máa gbé ọmọ ẹ̀. Máa gbọ́ ọmọ ẹ̀ o. Máa rọ́mọ ẹ̀, máa rọ́mọ ọmọ mi. Lágbára Ọlọ́run ṣe ti gbọ́ ọkọ mi. Àmín. Ọmọ wù mí. Bí ọkọ mi ṣe ń gbàdúrà fún ẹ, àdúrà náà á dẹ̀ mú ẹ lórí. Ṣé o wá rí o? Gbogbo nǹkan tí dádì ẹ̀ dúró ṣe lágbára Ọlọ́run màá ṣe fún ẹ. Àmín, àmín, àmín. Ọmọ nǹkan tó ṣẹlẹ̀ lénìí, àlá tí mo lá, Ọlọ́run sọ fún mi pé tí ilẹ̀ bá ti mọ́ kó ṣe àdúrà fún Ọmọ́wùnmí tèmi nìkan. Iṣẹ́ tó ló wá rán mi mo máa ti jẹ́ o. Ṣé wá rí gbogbo àdúrà tí mo ṣe fún ẹ ní agbára Ọlọ́run ó máa mú ẹ lọ. Àmín Jésù. Ọlọ́run ti fàṣẹ sí. Àmín. Ó ṣe gan ni ọkọ mi. Àdúrà yín dẹ̀ máa gbà lórí mi. Ó tiẹ̀ sì gbà ní. Àmín, àmín, àmín. Ó ṣe ọkọ mi. Ọmọ yìí já o yóò. Bàbá mi báyìí. Àṣekàlẹ̀ bá ní. Kò sáwọn ẹ̀ kó bàbá mi báyìí. Kò sáwọn ẹ̀ wẹ̀ olówó lọ́mọ. Jáò bílẹ̀ jáò bílẹ̀. Sórí ìgbà tí o ti wọnú sùkúl ọmọ sùkúl gọ́ọ̀dù. Tó ìmọ̀ ìrí mọ́tò lásán rí ọmọ ọ̀dọ́ ní kúrò lára mi. Yọ̀ọ̀dọ̀ yá já ilé táwọn. Sọ́ọ̀rì wọmi máa fẹ́ gbọ́. Òrìṣà bí ògún òsì lágbẹ̀dẹ lẹ́yìn ọmọ kò sọ́mọ mọ́ àwọn eléyìí àjọ o. bóyá máa jẹ́ nìyẹn kí ló tún fẹ́. ẹ wò àwa la mọyì ọ̀rẹ́ wa o ṣé pa mọyì ẹ ni ẹ kò mórúkọ ẹ kò àfọ ẹ kò sásí gọgù ó máa gbé jáde ni. jọba jọ ilé mú mọyì ẹ jù jọ o o yà fi change pattern wa lé. bọ́ akéjọ́ náà sórí bọ̀bọ̀ ẹ̀ kí ló wà náà gbà iná. mo wá kàwé yan ọmọ ìyá mi. ó wá kàwé tí o tẹ kó wà lẹ́yìn ọba Akíolú kó wọn bá wọn gbé. ó fi yọ sí. Wùmí bàbá ò ní gbà ká ní bàbá Akíolú lè gbà ní kí kìtàn dúró báyìí kí máa ṣe pí Ọlọ́run bá gbọ́ máa ṣe pí bàbá. everybody ti mú ẹ. o nípa change pattern o nípa àtàwọn máa ń gbé ńláńlá pé tá máa gbé ọmọ àlè ni. pàjẹ́rù ó yà kó tún wá fi hàn dísè tó tóbi ńlá kó tún gbèsè lẹ́yìn ọ̀hún pé àyílá ńlá ló máa ń gbé. owó mọ̀ lọ́wọ́ yìí lásán ó lè tiny light ní ìwò ó ti yé ó ti gbá àkàrà wọ̀ tiny light ní Camry tó dúró rí ó ti yé àsọ́fọ̀ tí jò rárá. èmi gan ti ń rò mọ́ bí tí mo ti fẹ́ Putin ọ̀rọ̀ yẹn. ẹ wò ẹ̀yin tèmi everywhere dọ̀ ọ̀rẹ́ mi gbà tó kó tó dé gbogbo ẹ̀kọ́ dọ̀ ní àárín kọ̀ọ̀kan ṣe ó get bóyá kò jẹ́ bóyá dé àbíbá o kà máa. bẹ́ẹ̀ ni tiẹ̀ rí ẹ̀yin guys ẹ jẹ́ ká bọ́ sínú mọ́tò. lógọ́kì kò sọ́mọ náà let's go there mi sọ fún ẹ wo tiny light ọmọ ayé onídàáfẹ́ tó nídàá fún o from January to December mi ò wá kàwé o sọmọ náà a máa ṣe fàájì òde alẹ́ mi ò wá kàwé wéwèrè wo ẹ tó kàwé tó ti bá a máa ṣe fàájì. wọ́n yẹ wọ́n dé yìí ó dàbọ̀ tó lọ́wọ́ bí mo tẹ̀lé ọ̀rẹ́ mi lọ́wọ́ Yeah, Hassan,
There is something I don't understand about this lecturer. She reason ó ní bóyá ká lọ gba research lórí ẹ̀kọ́ àbí kí ló ṣe ìpínlẹ̀ kan yẹn náà. Lódò ni guy, ibi náà fetí sí náà gan-an tó máa ń kọ́ nínú class lọ. Wọ́n ṣe ń explain fún wa tó so kò tẹ̀ ní yàrá. Relax, see. He was just talking about the relationship that exists between an organism and its environment. Hey, if you go, there's something they call ecosystem. Ecosystem is just a study of how an organism reacts with its environment. So we are. Hello. Níbo ló wà? Finance ló sọ̀rọ̀. Hello. Tí máa yù wá dúró ní Chelsea, ó ní kí la sọ ọ̀dọ̀, ó máa jẹ gba lọ lé mi. Àwọn jẹ́ Rooney máa gba red card, ó máa ibi tó Oscar wà tí Marta wà Hazard fìyà ẹ̀hàn rí. Jáde ti dé báyìí. Ó yàjọ̀. O tún dúró ṣe pé báyìí. Ọjọ́ àwọn. Bàmà! Kọ́tí àbálà. Wọ́n bí yàrá yẹn ní bọ́ọ̀lù. Kí lásán máa jẹ gbá lọ ni. Àwọn ò ní ibo bẹ́ẹ̀. Ọlọ́run Rooney. Ìyá ìyá Rooney. Ọ̀gbìnrin. Ibo lọ́dà àwọn o. Lọ́dà àwọn o. Ṣọ́ọ̀tì yọ Rooney ni. Ókè wọ́n ti fún red card. Wọ́n bí yẹn hàn. Jáwọ́. Wọ́n bí yẹn hàn. Kí ni wọ́n sọ Rooney káyé àjọlé. Ọ̀yà bàmà. Tó bá dá àwọn ayẹyẹ ìwà bàjẹ́. Bàmà. Ṣé jewelries mi ò sí ń bẹ̀ yẹn? Mi kò ẹrù yín kankan. Anyway, mo kàn fẹ́ kó mọ̀ pé school ń lọ yìí, ìwé ló dẹ̀ ń lọ kà. Ojú mi ò dojú ẹ̀. Kọjú sí ìwé ẹ̀ o. Má kẹ́gbẹ́kẹ́gbẹ́ o. Ṣé mọ̀ pé Raphael ṣáájú ẹ̀ wọ school yẹn? Má jẹ́ kó wá fẹ́ jú ẹ̀sùn mi o. Mo fẹ́ kó rántí ọmọ ẹni tó ń ṣe o. Ṣó ti gbọ́? Mo mọ̀ pé mi ò ní èèyàn kankan àfọlọ́run ọba àfiwọ́ nìkan. Ṣó ti gbọ́ mi bẹ́ẹ̀? Lágbára Ọlọ́run wá dẹ̀ ṣàṣeyọrí. Ojú mi ti. Raphael tó náà ń bọ̀ àgbẹ̀ ńkọ́. Ó ní pé mọ́mì níbọ̀ wọn wọ́n sọ pé kò ń bá wọn gbé àwọn ọmọ wọn dání. So kò ní make sense kó tún máa rù wọ́n wá síbí báyìí. Àwa ni a máa pàdé ní Gate Estate. Ìyẹn náà dáa. Ìwọ náà kúkú mọ̀ pé Raphael bó ṣe wà yẹn, ó ṣíwájú ẹ̀ wọ school yìí. Ó mọ everything nípa school yẹn. Anything tí Raphael bá ti sọ fún ẹ nípa school yẹn, òun ni kò gbọ́ o. Má jẹ́ kí Raphael wálé wá fi ẹjọ́ ẹ̀sùn mi hàn. Ǹjọ́ gbọ́ mi, ṣé wàá rí ìwé tó ń lọ kà yìí? Tí mo ní ìgbàgbọ́ pé ó máa ṣe àṣeyege. Tó bá ka ìwé ẹ̀ yìí tán, ìdùnnú mi máa pín sí ọ̀nà méjì. Èkíní, wípé Ọmọ́wùnmí mi ó di graduate. Ìkejì ni wípé àwọn ìdílé dádì ẹ̀ tó fi ẹ́ sílẹ̀ fún mi. Nígbà tó máa rí ẹ báyìí, màá wà in position láti máa sọ wípé distinguished ladies and gentlemen, presenting to you Ọmọ́wùnmí ọmọ Ojú Ọlá. Bẹ́ẹ̀ ni ló ṣe máa rí láti. Àmì Jésù ti gbọ́ ọkọ mi. Mo wá fi Ọlọ́run sí ẹ. Ojú kan ẹ̀pà, ojú kan èrè, ojú mi ò dojú ẹ̀ o. Máa wẹ̀yìn wò báyìí o. Tó bá ti wájú máa wẹ̀yìn wò, rántí ìyẹ́ ẹ̀ o. Rántí ìyẹ́ ẹ̀ o. Wọ́n ti lọ́mọ Ọmọ́wùnmí kó lè máa pè mí from time to time. Ṣé ti gbọ́? Mi ò ní lójú tí o ṣe ojú ti wá ṣàṣeyọrí. Wọ́n dẹ̀ ní àlùbáríkà lágbára Ọlọ́run. Ẹ ó yá, máa dá wọn dúró sí títí kó tètè. Owó ni kí n bẹ́ẹ̀ gbé. Máa wọ̀. Ẹ má jẹ́ stress ẹ̀ ń gbà mí sí. Bye bye darling. Bye. Bye. Láti kékeré títí di òwò yìí, aláṣepé ni ọ̀ bá mi ṣàṣepé.
Fọlárin, gbogbo ìwà pálapàla yìí ìsọnù ló ń jẹ́ fáwọn tàbí ẹ̀. ṣó o mọ̀ ni ìsọlẹ́nu ayé àtọ̀run ni ó ń dójú tì wá láwùjọ pàápàá. nígbà tó jẹ́ wípé ẹnu tá a fi ń bá ẹ sọ̀rọ̀ yìí náà tó kọ̀ tó gbọ́ yìí òun la fi ń bá àwọn ọmọ mi sọ̀rọ̀ tí wọ́n sì ń gbọ́ sí wa lẹ́nu. ìwọ Fọlárin, ìwọ ọmọ oníbìníran, ìwọ ọmọ tàbí sínú ọlá tó wá sọ̀rọ̀ ẹ di ọmọ ojú òòrọ̀ lárí. pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń tọwọ́ ẹ o. ó jọ bàbá Fọlárin, mo fowó àtọmọ díẹ̀ lẹ́nu. Fọlárin, 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 ọ̀rọ̀ ẹ tojú sí mi, ọ̀rọ̀ ẹ tojú sú mi. À ń bá ẹ sọ ọkọ̀ ketí ikún olóòní gbọ́ tí ẹ dúró náà ṣòro páwa ilé tàn ẹ jẹ ni. ó wá ń ṣe láwùláwùláwù, ó ń jáyé bí ẹni jẹ́ṣu, ó wá joyè ọmọjú ọ̀rọ̀ lárí tó sọmọ ẹ̀ lọ́lá níyọnu. kí ló ṣe é tí ò ṣe èèyàn rí? wo á dáa kó lọ séwé agbẹjẹmọwọ, kó lọ sùn, kó lọ ronú, kó sun oorun mẹ́ta tí ẹ̀dá ń sùn, kó rorí ẹ̀ wò dáadáa. wo ẹ ṣe jàre oya kó rẹ kó wájú mi. Fọlárin, ẹ wo ọ̀rọ̀ náà la máa bá sọ̀rọ̀. Ní jẹ́ kọ́rọ̀ Fọlárin kò sú wa o. Ọlọ́run ẹlẹ́dàá náà dé ká jẹ́ kó létí. àǹtí mi, ọ̀rọ̀ ọmọ yìí ti sún mi. ọ̀rọ̀ ẹ̀ gbọ́dọ̀ sú ẹ torí díẹ̀ lọ́wọ́ ọmọ díẹ̀ lọ́wọ́ ìyá ẹ̀ náà ni. èmi àǹtí mi. Bẹ́ẹ̀ ni ṣòpùrọ̀ ni kò parọ́. ṣé wo mọ̀ pé ọmọ tí a bá ń fẹnu méjì kọ́ bọ́rọ̀ ẹ ṣe ń rírè? nígbà tẹ́nìkan bá ń sọ wípé kó dáa, tẹ́nìkan ṣèṣe pé ìyá ni wọ́n fi ń jẹ ọmọ gan á rò bẹ́ẹ̀. mo ṣe rí pé idiot nìyí, mo rí pé food nìyí, nuisance ní riffraff ní, because ẹ bá kí n ṣe riffraff ẹni tó mi síyàn lára bẹ́ẹ̀ kẹ́ má lè apologize kẹ́kọ̀ọ́ drive off ní idiot. ẹ̀yin ọmọ òṣìṣẹ́ dáadáa ẹ̀bí yín kọ́ anyway, àwọn tó gbé mọ́tò sí nìyí tí wọ́n mọ̀ pé ẹ̀ deserve láti máa drive up and down ni ẹ̀yin dáadáa òṣì. ǹjẹ́ Cynthia ẹ má bínú kí lẹ wọ̀. sọfẹ́ máa bẹ̀ jẹ́ ń bọ̀ wẹ̀. ní sùúrù ọ̀yá mi ìfọ̀nbalẹ̀ ǹjẹ́ jẹ́ ń béèrè question lọ́wọ́ ẹ̀ jọ̀ọ́ má bínú, ó sọ ó pè wá láwọn orúkọ kan, mo wá fẹ́ béèrè pé àwọn wo ló ń jẹ́ orúkọ yẹn meanwhile mo fẹ́ pinná ká tẹ̀sán pé fúù lélẹ̀ bastard rẹ̀ ẹjọ́ káà ló dúró yìí ẹjọ́ kí lórúkọ tèmi. ìwọ gangan ní idiot. kò ní dá fáwọn tó nìyẹn. kò ní dá fún wọn náà. kò ní jẹ́ òde ní jèrè. ọmọ lásán yóò lọ ìjọba dáradára idiot. idiot ìfra bọ́ọ̀lù bá ṣe rí ọ̀rẹ́bí kan ó jẹ́ níjà fún yín. ó lè ní ọmọdé yìí má jẹ́ tó ẹ̀ kó orí kò tó kó sájà àdúgbò rẹ̀ kó sì kó padà ó ti bú ẹ ṣe yóò bú ẹ. tani káànù wa náà. ẹbílẹ̀ ó má jẹ ìyá ẹnu ọgbà yóò lẹ ké ìlú ọ̀tẹ̀ ṣé gbogbo tó ju ẹ lójú tó pọ́n ẹ a máa fọ́gi mọ́. ọ̀rẹ́ mi wèrè máa ní bàbá tó sọ̀rọ̀ sí mi. sórí bó ṣe wà yẹn òun kan ọgbà ayé kan ni, in fact kò kọ̀ kí ọ̀sán di òru. Wùnmí ṣé mo kí mo ti máa sọ fún ẹ tipẹ́, mo ti máa sọ fún ẹ tipẹ́, ara ẹ ti gbóná jù, kí ló dé?
ṣé ò lè yẹ kí bọ̀bọ̀ ẹ̀ máa lọ ni gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ni mo rí ń bẹ̀ yẹn èmi gan láti hide ara mi ni mo tọ́jú ara mi kó má rí mi torí wàhálà lè ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn wọ́n tomi sí ẹ lára so wàdé yẹ kó máa lọ oh God. Listen, my fear is this. Boy is a very dangerous guy. And everybody know by ló ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. Kò sí èèyàn tí lè lò láti lè há mi. Kọ́ ló ń kọ́ ẹyọ ni o. Wàhálà tó lọ kóra ẹ̀ sí kọ́ ló ń kọ́ ẹyọ ń bẹ̀ ni o. Àìgbọràn. Ṣé ọ̀rọ̀ ilé tó yẹn ni? Ó le jù bẹ́ẹ̀ lọ. Òun ló tó mi sí mi lára náà. So kò bá tó mi sí ẹ lára ṣó lè máa lọ ni. Ṣé lọ́dún ni kò sọ̀rọ̀ ni? Ṣé ó dà pé òmòrò èèyàn tí bọ̀bọ̀ yìí jẹ́ máa ṣàlàyé fún ẹ. Bọ̀bọ̀ yìí kò ń ṣèyàn lásán. A máa sá fún báyìí ni. Ìwọ wá lẹ́nu ó wá bẹ̀rẹ̀ sí ní bu pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀. Àwa gan táwa ní rúùmù yà safe. Kí ló fẹ́ ká ṣe ń sìn? Pàtó ti lọ bẹ́ẹ̀ bú ń sìn kí la fẹ́ ṣe? Ṣó ti ẹ̀rí bí mi ṣe wà yìí ẹ̀rù ń bà mí torí mi ò láyà akẹ́bọ̀ jẹ. Kí ni màá ṣe ń sìn ṣé kí n lọ bẹ̀? Ó fẹ́ lọ bẹ̀bẹ̀. Àánú ẹ ṣe mí. Wò ó tó bá try ẹ̀ ajá ìwọlé tẹ̀kùn ni. Ó fẹ́ lọ bẹ̀bẹ̀ bọ́ síwájú lọ bẹ̀bẹ̀ máa lọ kó lọ bẹ̀bẹ̀ sórí mo máa gbé bag mi mo sá lọ nìyẹn ó fẹ́ lọ bẹ̀yàn àníyàn dangerous ó fẹ́ lọ bẹ̀bẹ̀. Ọkọ yín fà mí ni mo wá sọ pé kí n wá wò yín. Ọkọ yẹn fà mí ló ṣe wálé. Ṣé wò mọ̀ pé tá bá ti fi àgbò fún eégún báyìí a máa jókun ẹ lẹ́yìn? Ṣé o mọ̀ ni? O mọ̀? Àbí ó ti tán? Ó ṣì kù. Ọkàn àwọn náà fà mí ṣùgbọ́n mi ṣàdédé sọ pé torí ọkọ wá sílé kó wá jókòó. You have to go to school. Báwo ni? Raphael ńkọ́? It's fine. Wow. That's good. Kò ṣá sí problem. Rárá. So kí ló máa jẹ? Mi rí ọ̀dẹ́ school so máa jẹ. Nǹkan tó kọ́ máa ṣe fún mi ni pé ó mọ̀ pé tó bá ti lọ báyìí kitchen nìyẹn. Níbi ẹ̀yìn kitchen yẹn wàá rí odó àti ọmọ odó ń bẹ̀. Kò dẹ̀ ní take any time láti gbé iṣu kaná. Tó bá ti jìnnà wọ́n ṣáà ti gúnyán fún mi. Èmi gan-an tí ì jẹun. Ebi ń pa mí èmi gan-an ì jẹun. Kò gúnyán fáwọn méjèèjì ṣe ti gbọ́. Ṣé èmi tí mo ṣẹ̀dé láti school ni kí wọ́n á tún lọ máa gúnyán? So èmi ní kí n lọ máa gúnyán fún ẹ. Okay, ìjọ wo ni date convocation yìí náà? Wọ́n ti mú date tó jẹ́ ìlú fẹ́ gúnyán fún ẹ. Fúnra mi. Lè ṣe welcome back fún yàn pé kí yàn ló máa gúnyán. Èmi ìmọ̀ kó ti dé finally. Kí ẹ lọ gún fún ẹ ńgbà yẹn? Ò ṣáà lọ school mọ́. Àbó ṣe ń lọ. Lọ sí kitchen kó lọ gúnyán fún mi, èmi àti ẹ ká jíjẹ jẹun. Ọbẹ̀ ẹ̀fọ́ wà ńbẹ̀, ewédú wà ńbẹ̀, but ẹ̀fọ́ ni mo fẹ́, mo rí pé ewédú lọ láìkí, wọ́n lè jí wédú. Nọ́mbà ọ̀rẹ́ yín ò lọ o, nọ́mbà ọ̀rẹ́ yín ò lọ o. Ẹ má pè pé. Ẹ lọ àfò. Àwa ti wà ń bí à ń dúró díẹ̀ ìgbà tá a dẹ̀ rí àbí. Ibi ẹgbẹ́ láìbìrì yẹn la wà. Okay. Ìwọ débi náà wàhálà ọ̀rẹ́ yín ti fẹ́ sún ni o ẹ̀yin guys ṣé ẹ gbọ́ nǹkan tí mo sọ ni. Ọ̀gá jọ ó máa ṣe bí àṣà ṣe kí n gún kẹ́mi mo ní appointment. ọ̀gá ṣàmà ẹni máa dùn lé jàre gbàgbé òṣì. Bàbá Alfa. Ìlú mọ̀lẹ̀. Ọmọọba àárí o kò síbi tá a wá dé àárí o. Kí ló ń ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi ó lè ń tẹ̀sán mọ́ ọmọ tó bá rọmọdé ìgbọ̀n kí ló fẹ́ fi ṣe. Wọ́n really surprise mi náà but kí ló tó ń disturb ara ẹ lórí ọmọ yìí náà ọmọ tá à ń sọ̀rọ̀ nípa yìí torí pé kí ló ń ṣẹlẹ̀ tó bá rí ìṣòwò kò fẹ́ flex pẹ̀lú ẹ̀ ní kò dẹ̀ gbójú ń bẹ̀ kí ló ń ṣẹlẹ̀ farabalẹ̀. Kò lè yé yín. Ẹ wá kí ló ń fọmọ yìí ṣe gangan. Ẹ má wọrí. Jẹ́ ká wọ́ọ̀rì tó wá bẹ́ẹ̀ bá wa. Ẹ má wọrí. Ọmọ ọgá rẹ̀ sí lè gbọ́ àsùnwòn. Ẹ má wọrí. Ìlú mọ̀lẹ̀. Ẹ wá owó tẹ̀ máa fi lọ ní òsì lọ́wọ́ mi ní lọ́ba o.
Move. Kí la move fún wa bọ̀ jáde? Kí ló kàn bẹ́ẹ̀ ni move? Mo ti gbàgbé Facebook mi. Ó jẹ́ tètè lọ́mọ kẹ́lòmí kan. Ọ̀rẹ́ mo kò ṣẹlẹ̀ mo á bẹ nínú room nsìn. Do you understand? Pẹ̀lẹ́ ó ṣe gan. Bye. Ẹ ṣàánú mi, ẹ má pa mi ẹjọ́ èmi nìkan mú mi bí. Ẹjọ́. Ṣé wàá mi wá burú báyìí náà ni? Pẹ̀lú nǹkan tí mò ń gbọ́ nípa ẹ̀, ìwà ẹ̀ burú. Dẹ̀ máa wọ̀ mo ṣèyàn tó burú rárá. Pẹ̀lú ìròyìn tí mo gbọ́ nípa ẹ̀, ìwà ẹ̀ burú. Bọ́ mo ṣèyàn burúkú, àwọn èèyàn kàn máa misunderstand mi ni. Even àwọn parents mi ò understand mi. Àwọn parents ẹ̀ wọ́n understand ẹ̀. In that case, táwọn parents ẹ̀ tó bí ẹ̀ tí wọ́n bá ti understand ẹ̀ bí àwa ará àtà ò ṣe understand ẹ̀, then there's something wrong with you. They really need láti change. Change? Ó dẹ̀ lè wá believe pé nínú ọgbà ìwọ ni first lady tó máa kọ́ bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí pé kí n change. Tó máa wojú mi bluntly and tell me those kind of things. Àwọn ọ̀rẹ́ tí mò ń bá rìn gan wọn ò sọ̀rọ̀ kan báyìí, my God. Sherry, nípasẹ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀, ọwọ́ èkó láyé máa ń báyàn là. Wọn kì í báyàn látẹ̀jẹ̀ o, torí pọ́n rí i pé ó smooth fún ẹ for now, torí ẹ̀nà ṣe ń tẹ̀lé up and down. Tó bá turn upside down, mẹ́ẹ̀ẹ́nì ò ní rí wọn mú, wọ́n máa ráyé ṣe rí nìyẹn. Okay, anyway, àti mọ́ra nìyẹn, o ní láti máa sá fún mi. Anytime, feel free láti rí mi. Kí ni plan ẹ for this Saturday? Ó ní cosmate mi kan tó ti máa invite mi fún house fellowship wọn. Mo dẹ̀ máa ń tọ̀ ẹ̀nà ẹ̀ down, so mo mọ̀ bóyá kí n tẹ̀lé lọ this Saturday. Are you serious? Then time mo lo máa ń ní fún mi láti fi ríra. Ó dà pa máa parí for 3:30 bó ṣe sọ o. Thank you very much. I really appreciate it. So, let's come along. Ó ti ẹ̀ mọ̀ nǹkan tó fọ́ ni. Sórí ìgbà tí mò ń lọ báyìí, tí mo ṣe rán àtàwọn gáǹgẹ̀, ẹ̀rù kọ́kọ́ bà mí bí ìgbà tí iná gbé mi ni. Létà wá ṣàmú mi lọ síbi kan pé ká lọ sọ̀rọ̀. Àwa lọ. Sórí tó tẹnu bọ̀rọ̀ báyìí. Ni mo wá rí i pé bàbá yẹn ò ń ṣèyàn burúkú bó ṣe ń ròyìn ẹ̀ kiri pé èèyàn rádaràda ní òkè nìkan nínú skul. Àwọn èèyàn wa ìṣá. Tó wá jẹ́ pé gbogbo ṣe rojọ́ bọ̀bọ́ yìí ò ń ṣerú èèyàn bẹ́ẹ̀ yẹn ṣá. Kò ń ṣèyàn bẹ́ẹ̀ rárá. Ṣé máa wèmí náà sìn tí mi bá súnmọ́? Ṣé màá mọ̀ pé èèyàn jẹ́jẹ́ ni kò dẹ̀ kí n ṣèyàn burúkú? Ó mọ̀rọ̀ àwọn èèyàn wa. Ọmọ máa fẹnu bàyàn jẹ́ kiri báyìí. Nǹkan tó ṣe, wọ́n á lò ṣe, wọ́n á máa tẹ́ ẹ kiri káàkiri. Tójú wọn ò tó náà máa sọ. Ọmọ kó máa bá sòótọ́ ọ̀rọ̀ ṣáà rọra má ti torí gbogbo nǹkan tó ti ń sọ fún ẹ kí wọ́n náà wá believe pé bóyá kò ń ṣerú èèyàn bẹ́ẹ̀ wọ́n ní kó wà very very careful. Ìwọ náà wà lára wọn. Ṣá wà very very careful ṣá. Ṣùgbọ́n wo ibi tiẹ̀ ló ń pa mí kí lẹ nílé. Ọyọ́ ló wà ó wáyé o kò sí oúnjẹ nínú ilé ìrara tó bá máa lọ sọ́stẹ̀ẹ̀lì kò lọ gbé oúnjẹ wa lọ́yà làwọn dí ọlá gan orí kò rẹ̀ ní mọ̀ wọ́n lọ gbé foodstuff wa lé o. Torí oúnjẹ gangan pẹ̀lú nǹkan tí mo ṣe débí báyìí. Wo ìwé mò ń jẹ ṣé wàá jẹ. Ìwé wo ló ṣe ṣé oúnjẹ fẹ́ yí omi ni. Ẹ jókòó síbi ìwà kò sóúnjẹ. Fọlárìn kan ni. Fọlárìn tó máa ń pariwo pẹ̀lú mọ́tò.
ìmúra ẹ̀ yàtọ̀ ìṣesí ẹ̀ yàtọ̀ nínú campus kí ló ṣẹlẹ̀ lẹ́nu jọ́ mẹ́ta ẹ̀. àpẹẹrẹ àwọn ọ̀rọ̀ tí máa ń bá sọ lórí yẹn. ìwọ ló ń bá Fọlárin sọ̀rọ̀ tó múra báyìí táwọn boys ò sínú mọ́tò ẹ̀. ọ̀rẹ́ mi ò gbìyànjú o ó mà try o. Oga. Hey girls. What's up? How you doing now? I'm fine. How are you? Sure, okay. I like outfit, eh? Thank you. Oh, no, bad. Thank you. How day? Oh, my day is blessed. You know. Yeah, same. Right. Diola, clear to work quiet, bye. Oh, my nature mi ni mi ò really sorrow jù bẹ́ẹ̀. Nature. Ló wá quiet bí àwọn tó gbàwẹ̀ tó rí nǹkan fi break. Ṣé wọ́n ní bí ń pa mí? Well, you say so. So what are you guys up to? I love class. All right. It's fine. No problem. Take care, right? All right. I'm a realita. All right. Let's go. Bye. Wumi. Kí ni nǹkan tí mò ń gbọ́ káàkiri campus nípa ìwà àti Fọlárin? Pé kí ni? Pé kí ni? Okay. To bá pretend me pé o mọ̀ nǹkan tí mò ń sọ. Now tell me, there's this news going around town that you guys are dating. Is it true? Wo, ṣòro nǹkan tó bá wù anybody ló lè fẹnu ẹ̀ sọ. Ìwọ̀fà lẹ́nu tó bá ṣe wù wọ́n kó máa spread it. All I know is kò sí kankan láàrin mi àti Fọlárin. We are just friends. Falenu. Nǹkan tó bá wù anybody ló lè fẹnu ẹ̀ sọ, including me, abi? Wumi, listen to me. Mo ṣàdédé náà báyìí. And I know what is good for you. That guy tó ń pè ní Fọlárin is a bad guy. And he will only destroy you. Ṣòro, gbogbo nǹkan tẹ̀yin guys ń sọ around the school pé Fọlárin is bad, Fọlárin is this kò rí bẹ́ẹ̀. He's a good guy. Ẹ kò fẹ́ máa burúkú ọmọ ọlọ́mọ jẹ́ ni, kò kí ń ṣèyàn burúkú. Oh, wọ́n ti dá bad boy mọ́, ti dá good boy mọ́ náà gbà ẹ́. Tó bá ṣẹlẹ̀ tán, èmi náà ló bọ́ àbá, bọ́ jẹ́ kí n sọ tèmi fún ẹ. My piece of advice fún ẹ lélẹ̀. Kó o wá gbogbo ọ̀nà tó máa fi separate ara from that useless guy, because he has nothing to offer you. He's a bad person. He will only destroy you. Ó ti tó. Má worry, má wá nǹkan tí máa ṣe sí. Let's talk about something else. Kí máa ti ṣe easy o, gidi kété. Ayuba. Ayuba. Sọ̀mọ́nà fẹ́ gbá yé ọ nínú ní. Èsì yé ni. Ẹni tẹ́ ẹ mọ̀ náà ni. Adétutù. Ọ̀yá mi pe Àyùbá bíi pé ọ̀fọ̀ sínú gbánijọ́ kan sọ mí ní súná orúkọ. Ẹ wo nǹkan tí mo fẹ́ sọ fún yín kọ́ ni nǹkan tí mo fẹ́ sọ ni pé mo ti gbé nǹkan tẹ̀ mọ́ jẹ dé báyìí. Adétutù mi o sọrí ibi orúkọ lọ tí mọ ẹwà obìnrin nígbà kan ti pè ọ́ ní adé kan tó yá fi tutù sí ni mo ti mọ̀ ẹ́ kọ̀dísọ̀ rẹ̀ gùdù sọrí yé ilẹ̀kùn yàrá mẹ́rin méjì ti bẹ̀ jọ gbóúnjẹ ń wọlé. Àwa tó jẹ́ pé a ti mọ̀ yín mọ́ oúnjẹ nǹkan tí mò ń sọ ni pé oúnjẹ tẹ́ ẹ mọ̀ jẹ tẹ́ ẹ wáyé wájẹ mo ti gbé kaná ó máa kú díẹ̀ kó jìnnà. Olórí burúkú ni ọ sọgbọdọdẹ yẹ kí gbáyé rẹ ọba mọ gbé kaná ọ sì sọ fún mi yí ọkàn ti bẹ̀rẹ̀ rẹ̀ sísè rárá ṣé ọsẹ gbóúnjẹ kaná lọ ọyá mi sọ fún mi nísànsán ọyá mi múnú mi dùn mo rò yín gbọ yọ gbóúnjẹ dé ni tíbí ni mo rò yọ gbé dé. wẹ́ẹ́ dà lọ́rọ̀ yín ṣe bẹ́ẹ̀ ní ìlú lẹ ti wá ni. èyí ṣe ìlú ni mo ti yá Èkó ni mo ti yá. èèyàn tó bá tiẹ̀ ti gbé díẹ̀ ló á ti mọ̀ pé kò lẹ ti yá. sọgbọdọ fẹ́ gbáyé wọ ọmọ ni sọ yàrá mi ọmọ intentionally ọkàn yàrá mi fẹ́ ni mo ti mi gbádùn ayé mi jẹ́jẹ́ mi níbí. ṣé ẹ̀yin wo gbogbo inú ilé yìí pé atẹ́gùn àlàáfíà ó ti fẹ́ wọlé. ìnira ló mi fẹ́ lù ọ́ tẹ́lẹ̀ ni. ẹ wo nǹkan tí mo fẹ́ sọ ni pé nípa ọ̀rọ̀ bọ̀dá Fọlárin ẹ rí i pé ìyàtọ̀ ti dé pátápátá ni. bíi. ẹ rí i pé sáré wọlé sáré jáde kò sí ariwo lọ́tún ariwo lọ́sì Àyùbá o ẹ rí i pé kò sí mọ́. àṣẹ kórìí tóbi kọ́ lórí pípé àṣẹ kojú bá ṣe fi èyí kì í mọ̀ ríran Adétutù orúkọ ṣẹ̀ṣẹ̀ rù ọ́ lónìí ni àṣẹ ọ̀ ríran bọ́ sí òun fètèfètè ni
ṣé ló jọ lẹ́sìn kámẹ́rà kí àwọn olóyìnbó fi ya rẹ̀kọ́dì ni adéhùtù kọ̀dísọ́ mi kírísítà níbí yàrá gbé tó yàrá gbé pósí àyùbá 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 mo fẹ́ tọ̀. kí ló ṣe ọkọ mi sọ̀rọ̀ bí ọ̀rọ̀ ọ̀gọ́rọ́. nǹkan tí mo fẹ́ sọ ni pé ẹ mọ̀ pé kò ṣáà nìkan ló ń dà láàmú o èmi náà nílé ó dà mí láàmú pa. ṣé pé ọ̀gá jẹ pọ̀ mọ́ rẹ̀. ṣàkì àtẹ̀dọ́ ni. ọ̀gá tún débi ṣàkì ọ̀gá débi ṣàkì. tó bá ti dé tẹ̀bí lè rí. mo rò yí gbogbo rẹ̀ lọ́mọ ní ẹlẹ́mi sọ́kọ́tì. ẹ wọ gbogbo ìkọ̀kà náà. ọmọ ọ̀dọ̀ kó yọ̀dí ìdí rẹ̀ náà lè jí nìyẹn lórí olórí burúkú bí ọ̀gá gan bọ́ ọ sí náà kò sọ ni mọ́. ẹ̀mí èlò náà wá pé gbogbo ẹ̀ sí. wọ́n ní 350,000. ìyẹn reasonable ìyẹn ń dà price yẹn ó wálẹ̀ ju ti ọ̀dọ̀ mọ́ mi yẹn lọ ó wà òkè. Daddy, Mommy, ẹ kú ní sà. Ọ̀gbọ́n káàbọ̀. Àtàkì ṣe wa okay. Mommy nǹkan. If I look good then you daddy. Yes sir. And you too. Thank you sir. Ga ogun náà ni everything ló kílẹ̀. Kò kọjá ewúrẹ́ tiẹ̀ tó dàbí tewúrẹ́ yìí ni. Daddy ti gbàlódé lélẹ̀ so we are just. Alright, Mommy, Daddy, let me quickly go inside and change my outfit. Thank you. Ìyàlẹ́nu mà ní gbogbo ọ̀rọ̀ ọmọ ẹ̀yẹ ń bọ́ síkẹ̀ àbí. Dáàdi Fọlárin tàbí ẹ̀rí bí mo ṣe ń wò wọlé lọ ìyẹn ọmọ tá a ti báwí tí kò yí padà Ọlọ́run mà ní ká fọpẹ́ fún ọ. Ọlọ́run má jẹ́ kí ìyípadà rere yìí kó bá kalẹ̀ o but all the same mo suspect nǹkan kan my dear nǹkan kan ń ṣẹlẹ̀ something is happening tó yàtọ̀ sí bó ṣe ń rí tẹ́lẹ̀ there is every tendency kó jẹ́ wípé ó tún ti ń bá wọn mìíràn ẹ̀yà mìíràn táwọn yẹn ní ìwà tó dáa tó ń rí àpẹẹrẹ rere lára wọn look here my dear mo fẹ́ kó investigate kó mọ irú àwọn wo ló ń bá rìn sí. mẹ́wàá jẹ́ kí mi wọlé kí n lọ fún ní words of encouragement. ìwọ Ọlọ́run ó mà ṣe o ṣé pé Fọlárin tún lè yí padà báyìí. àwọn ọba ní ìṣẹ̀lẹ̀ ní ìṣẹ̀lẹ̀ kò ní sí ìjà rí báyìí. kúrò síbọ̀. ọmọ ìyá mi mi parọ́ fún ẹ àwọn kankan ń ṣẹlẹ̀ lọ́jọ́ ìta ìjọba ń dùn mí gan. ó ń ká mi ní ṣan o. ẹ dúró kí ló ń ṣe ọ̀bọ yìí nà. ọlọ́run ọba ń gbọ́ ó dábí mo ṣe ń bọ̀ yẹn ṣá mo kàn lọ rí àfò òní òun àtọmọ ilẹ̀ yẹn ọmọ tí máa kí àfò lásán àfò kí mi casually níbi ẹni pé mi àti òun akọ̀ pàdé inú ọgbà yìí láàfò tó yẹ pé 24 hours àjọ ń wà àjọ ń jajọ mu ni àfò tó yẹ pé kò síbi tó mọ̀ àwọn ọlọ́mọ gbé jáde lóòótọ́ lówó lọ́wọ́ bọ̀tà wá gbé jáde gan agbéjáde sí joint tó pọ̀. ọ̀rọ̀ àfọ̀gàn ò tiẹ̀ yé mi náà mọ̀ ṣé wàá fẹ́ máa torí abọ́ kó jẹjọ́ àpàdé ẹ̀ ni kẹ́rẹ́ wa máa wo ìròyìn ohun àtọmọ ẹ̀ ó ti gbá ọgbọ́gba yìí kan. ẹ wo ṣe rí gbogbo ìtẹ́ ìsọ ẹ̀ èmi ò tiẹ̀ wá ro gbàbẹ̀ rárá àtọ̀. báwo ló ṣe rò. wòmí ẹ̀yin ò mọ̀ pé àlùalá ológìní ẹ̀ ọgbọ́n àti kẹran ọ̀jẹ̀ lásán ni. èmi náà ń sọ ẹjọ́ tí àlọ́ ẹ̀ bá fẹ́ kó mi ọbẹ̀ jẹ́ whatever ṣé wọ́n yẹ kó máa fọ àwọn tiẹ̀ pa ni kó máa jẹ́jọ́ àwọn tiẹ̀ ni kò tó bẹ́ẹ̀ náà ẹ ká sọ̀rọ̀ bí sọ̀rọ̀ wà náà. sọ́fẹ̀ máa jẹ́jú àwọn ènìyàn. ẹ tó bá jẹ́jú ajá bojú ẹ̀jẹ̀. big time ọlọ́run ọba ń gbọ́. kí ló máa ṣe. a máa jẹ́jú ẹ̀ ni. ìwọ fẹ́ bojú èèyàn jẹ aṣọ òrùn àti bàtà ẹ̀sìn ta ló rà fún ẹ o wá fẹ́ bojú ẹ̀jẹ̀ ó jẹ́ àwọn máa gbà fọlọ́run kó máa gbọ̀n tẹ̀lé lẹ́yìn. ó má rọ̀ mí lẹ́sìn kan tí ò da. gbé sọ́ọ́lẹ̀ jáde kó yẹ ságídí. àbálọ̀ mi nǹkan tí ò da burúkú yẹn o sọ fún mi pé òun ló ra aṣọ fún un ló àbọ̀dọ̀ fún mi yìí dára nǹkan ẹ̀ mélòó lè rà. ilé forí burúkú pẹ̀lú yín ó ra aṣọ ó ra bàtà kí ló ṣẹlẹ̀ ayé ló ṣe ń ṣerú ẹ̀ ni yẹn ni kò jẹjú ayé a máa jẹjú ẹ̀ tọ́yín lójú. lẹ́mùwé báwo ni gbogbo school. Fine, sir. ọ̀pẹ̀ ní fọlọ́hún and
Fọlárin ó ń ròyìn ẹ̀ gan-an gbogbo akitiyan ẹ̀ láti lè tọ́ sọ́nà gbogbo ẹ̀ ló sọ ọlọ́run á wá tún ilé àtọ̀nà tiẹ̀ náà ṣe. ilé ni ilé ẹ o. àwọn àtẹ̀yìn wọ́n máa ń jà o kò sí bí ìjà ò ṣe ní wà láàrin ẹ̀yin méjèèjì tó bá wá wáyé kó tètè wá sọ fún wa a lè bá yín parí ẹ̀ ṣùgbọ́n. ọ̀rọ̀ nìyá yín sọ yẹn ṣùgbọ́n. mo ti gbà sà. always keep us abreast of the situation. mo ti gbà sà. ilé ni ilé ẹ o. Adétutù Adétutù. Máa mú bọ̀. oúnjẹ tó gbé kaná láti ẹ̀kan kan ṣé kò tí tó. Ó kù díẹ̀ kò jiná máa. Ó kù díẹ̀ kò gbé wá. wọlé kó lọ gbé juice jáde kó dẹ̀ mú glass cup mẹ́ta sí wa. Okay ma. ó dẹ̀ ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ bá ẹ sọ ṣùgbọ́n mo mọ bó ṣe máa feel. ọ̀rọ̀ kí n tóbi ká fọ̀ bẹ̀bí náà ó dẹ̀ tẹ̀dé ń gbọ́ná. bá dẹ̀ wùn mí kí ìbájọṣepọ̀ wa kó múnádóko. mímúnádóko tó sọ yẹn kò yé mi mi understand. ó wù mí kí a máa fẹ́ra wa. ó dẹ̀ feel kó lè possible. ó possible ìdùnnú ńlá ló máa jẹ́ fáwọn òbí mi tí mo bá mú ẹ lọlé gẹ́gẹ́ bí ìyàwó. Thank God àwọn òbí mi ti mọ̀ ẹ́ tẹ́lẹ̀ ìdùnnú wọn dẹ̀ ni láti fẹ́ ẹ nítorí látijọ́ tó ti wọnú ayé mi gbogbo nǹkan ti yí padà sí rere ó dẹ̀ wù mí ká máa bá lọ báyìí kí gbogbo ẹ lè máa lọ bó ti tọ́ àti bó ti yẹ. ọ̀rọ̀ tó sọ yóò gbèrò fún mi ní time jẹ́ kí n lọ rò máa feed ẹ back. Okay ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe. Àmín. So which chair are you going to? Mo máa padà sínú class. Alright take good care of yourself. You too. Bye. Báwo ni? Àdúpẹ́ lọ́wọ́. Ṣàlàfíà ni Ráfẹ́ o. Àlàáfíà làwọn kò sí wàhálà. Ọmọ mi ń kọ́ ní school. Àlàáfíà làwọn kò sí wàhálà. Mo fẹ́ bá yín discuss ọ̀rọ̀ kan. Kí ló dé kí ló ṣe? Ọlọ́run kọ̀ọ̀kan ṣe àwọn ó ní èèyàn kan tó yàn ní ayò tó fẹ́ ṣọ̀rọ̀ ẹ̀sìn ní school. Ẹ̀wọ̀n mọ́ mi ṣe rí bọ́ọ̀yì àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn yẹn. Sí ọ̀tún wọn ni mo gbọ́ bá wa pé èèyàn burúkú ni. Mi ò ní tó àti omi tí ń pàdé. Bó ṣe lọ rẹ wọ́n mọ̀ pé bó ṣe náà ṣe wọlé wọ̀de. Ó dẹ̀ pé mo ní pé mo bá àbúrò mi ló jẹ́ kí n bá ẹ̀sùn tọrọ. Irú èèyàn báyìí kí n bá wọn rìn. Wọ́n ní mẹ́sàn máa ń ṣe wọ́n láàrin ọgbà. Èèyàn máa ń sá fún gbogbo èèyàn ló máa ń sá fún bọ̀ yẹn. Mo ti bá sọ títí tí kò bọ́ sí mi lẹ́nu. Ọ̀pọ̀ máa ń kàn dàbí pé bóyá mo wà ń bẹ̀ tí ó fi ń bá ọ̀rẹ́kọ̀rẹ́ rìn àbí irú nǹkan kan. Mo túbọ̀ tẹ́ bẹ́ẹ̀ mi lẹ́rù. Ọlọ́mọ ìjà káyọ̀ kò sí dáadáa. Irú àwọn ọmọ ẹlẹ́gbẹ́ kan yẹn sìn bóyá ó tún lọ ṣe bí kan tó ń le tó ń fẹ́ pa kóun lọ bá wù mí lọ́dọ̀ ẹ̀. Pákẹ́ Wùmí mo gbé mo dáràn wo ó mọ nǹkan tó máa ṣe fún mi báyìí báyìí bá mi sọ fún pé tó bá ti parí lectures lẹ́nìí kó máa bọ̀ nílé kó wá rí mi. O ṣe ojú òní tiẹ̀ ṣe ti gbọ́ akayé lè máa kà
lágbára Ọlọ́run apá àwọn ẹni bí ò ní ká yín ṣe ti gbọ́ àṣeyọrí lè máa ṣe ní orúkọ Jésù. Èmi náà máa use this weekend. All right. Okay, bye. Mummy, ṣó fẹ́ ya létí lápá ọmọ ni? Jọ, ṣó fẹ́ fẹ́ kún para ẹ̀ ni? Àbó fẹ́ fẹ́ kún ṣe rẹ̀ léṣe? Ó dẹ̀ yé ké mọ́. Mo nífẹ̀ẹ́ Fọlárin. Ká tiẹ̀ sọ pé kò tí ì kọ ẹnu sí mi. Tèmi náà lè sọ pé mo ti gbà ṣe bí kò bá dáa. Àti pé mi mọ bí mo ṣe máa sọ. Ó máa wá bó máa ṣe gbélé fún ni o. Ó máa wá bó máa ṣe sọ fún ni pé ọ̀rọ̀ ẹ méjèèjì ò wọ̀ mọ́. I mean, gbà tí mọ́mí sọ pé kò má fẹ́ mọ́, wàá fílẹ̀ ni o ò ní fẹ́ mọ́. Má parẹ́ o. Ọkùnrin ò ṣe gbé sáyà tó báyìí. Tí nǹkan kan bá ṣẹlẹ̀ ń sìn, obìnrin mi máa wá. Tí o wá ìdánwò fẹ́ fi parẹ́ lórí ọkùnrin. Wo ọ̀rẹ́ mi, á dáa kó gbọ́ nǹkan táwọn pẹ́rẹ́ǹtì ń sọ fún ẹ. Sórí ọ̀rọ̀ òbí ṣe pàtàkì láyé ọmọ. Àwọn òbí ò ṣáà lè rọ́nà kọ́ máa tì ẹ́ sígbó. Á dáa kó mọ́rọ̀ wọn lò torí èmi ò rí sí gbogbo ẹkún tó ń sun látàárọ̀. Jọ ń torí Ọlọ́run, mo tún máa bẹ̀ lẹ́ẹ̀kan sí. Má ké mọ́. Mi ò láìpẹ́ yín kí ẹ wọ̀ tì mí Ọlọ́run, mi ò láìkẹ́. Jọ, ó yà mí ju ẹjọ́. Hello, Diola. Mo wà nínú bí silver service àbáyé. Ok, mo ti rẹ̀. Ẹ paná mọ́tò mò ń bọ̀, ẹnu wàhálà. Ok. All right, ó ṣe. Ọ̀rẹ́ ẹ̀ ń kọ́. Wùmí ló pè bẹ́ẹ̀ yẹn. Anyway, ó wà. Ọ̀rẹ́ rí lè ṣe mí gan ni o. Kí ló ṣe? O lè imagine. Màmá pagbo ẹ̀ á ríngì kò ní gbé. A tún kọ tó. Why? Má bínú. Torí exam ló ṣe ń ṣe bẹ́ẹ̀, but tí má dé hostel máa bẹ́ẹ̀ bá sọ̀rọ̀. Exam ṣá. Gbogbo alájọ ń ṣe exam náà gbà ìpè yẹ kó le tó yìí náà. Fọlárin, bó ṣe ń ṣe exam ó yàtọ̀ sí bóun ṣe ń ṣe exam ṣùgbọ́n ọkùnrin ni obìnrin lòun tí má dé rí má bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ pé ó ṣe gan ni o kó wá bẹ̀bẹ̀ àbí. Okay, màá really appreciate. Má worry má bẹ̀ sọ fún. Ó ṣe gan. Ibo ló wà lọ báyìí? Mo fẹ́ sáré, the hostel. Let me drop you. Okay. Ó ṣe dẹ̀. Bunu mo wá tó lọ. Mi náà ló dé. But dami dúró gan. Má bínú, mo ṣáà ti dé. Àwọn ọ̀rẹ́ mi ló ń fẹ́ tó dá mi dúró. Anyway, it's okay. And Mummy. Mo fẹ́ bá ẹ sọ àwọn ọ̀rọ̀ kan ni. And ọ̀rọ̀ yìí ó ti ń disturb mind mi láti bí ọjọ́ mélòó kan. Sọ fún mi náà, tó o bá sọ fún mi báwo mo ṣe fẹ́ mọ̀. Fine. You see, tí mi àti ẹ ti mọ̀ ránṣẹ́,
I'm very sure pé láti wà kékeré wa ni. And our parents are not jẹ́ ara wọn. They're family friends. Ṣé o fi pé kò sí nǹkan tó bá burú mẹ́? Tí mi àti ẹ̀ bá ń fẹ́ra wa. Máa kú bá mo bẹ̀rẹ̀ sí ro. Mo ti ń wo tipẹ́tipẹ́. Ọmọ kan máa feel probably the time is alright. And courage àti wàá báyìí sọ ló máa tún ṣe mí gbà mí. I love you. Anyway, Raphael, ibi tó sọ̀rọ̀ dé àti ibi tó sọ dé ó yé mi. But ó mọ̀ pé èèyàn lè kọrin méjì sínú at a time. Ó ṣáà mọ̀ pé mi àti Fọlárin fẹ́ra wa. Fọlárin àbí? Yeah. But between you and I, mo mọ̀ kò possible. Ṣebí ìwọ náà lè kọ ẹ̀dá tó dá gbogbo ẹ̀ sílẹ̀. No! Èmi kọ́. Obi, ìwà burúkú Fọlárin ló dà ní yírò. Kò ń ṣe mí náà. Kò níwà burúkú, kò sí nǹkan tó bá dínú ga yẹn. Ojú tí gbogbo yín kàn fi ń wo ni. Bùnmi, téèyàn bí 100 bá wà níbì kan, téèyàn 99 sọ̀rọ̀ èèyàn kan láì dá, definitely ìwà burúkú wà lọ́wọ́ ẹni yẹn ni o. Okay, listen to me. I'm sorry, tí máa ní any part, probably mo play any part in me láti jẹ́ ká rí yín dàrú. I'm sorry, okay? But ìwà Fọlárin ló dà ní yírò, kò ń ṣe mí. Jẹ́ ká gbà pé òótọ́ ni, I'm sorry. Ìgbà wa ti Fọlárin nìyẹn. Ọ̀rọ̀ mi àtẹlẹ́lẹ́ mi. Look at me. Ojú mi. Ojú mi. I love you. Let me see. Oh, what the fun is it? Ibi náà ni lánàá. Bàbá yẹn mi tó bá rí ọ̀sán. Ṣáà wọ́n tó ń sọ̀rọ̀. All of a sudden, mo kàn gbọ́ gbá. Ta ló gbá ara wọn létí? Gẹ́yẹn ni, ó gba Adé létí ni gbọ́là. Why? Ọmọ, mi lè rẹ́rìn. Pàdé mi lẹ́ni mi fẹ́ pé sọ́ọ́rì má bínú. Mi mọ̀ ọkọ tí màá sọ. Oh no, that's not nice. Mi ò gbá dé, mi ò gbẹ́ wólógún gbájú. As a matter of fact, oh, that's not nice. Kọ́ wọ̀ pé ṣé o bí my family ti bá yẹn sá? As in, ṣé o bí my family ti bá yẹn sá? As in, I was just like, ìgbà tí. But ọmọ kan tó ń pè marketing. In marketing, ìyẹn náà ń pè ní consumers feedback. Ó béèrè fún mi, ó dẹ̀ gbé fún gbọ́ra. Oh, serious? Mo serious o. Ṣọ́wárí, ó dàbí kí ọkùnrin kan wà kó máa lè sọ́ọ̀bù bẹ̀rẹ̀ kan ni. Kó wá ti bẹ́sẹ̀ títí. Ọjọ́ tí gẹ̀ẹ́ wa sọ pé yes. Kí gẹ̀ẹ́ wa sọ pé hello, mo ní surprise fún. Kó wá introduce ọkọ ilé ẹ̀ sí. Wọ́n rẹ̀ bẹ̀rẹ̀. Wo ìwọ ló mọ̀. No, èmi kan mọ̀. Wọ́n máa ń pè yẹn ní demand and supply. Ó simple gan. Ó demand fún mi. I want to marry you. I want to date you. Ó lè supply kí ni? Ó supply of course. Chicken am. Ọ̀gá, ẹ pẹ̀lẹ́. I know which way. You see, we like it for us. Like seriously. So that I will cover all of yes to that young couple. Omi báwo ni? Okay. Báwo ló ayé ń ṣe mí báyìí? Má bínú pé mi ò tí sọ fún ẹ. Sọ fún mi pé kí ni? Relationship wa ò lè work on. Kí lẹ ṣe mí? Ó ṣe mí. Mọ́mì mi sọ pé àwọn ò fẹ́ rí mi àti ẹ papọ̀ mọ́. Ó dẹ̀ mọ̀ mí dáadáa, ó mọ̀ pé mi ò kí ń kọ̀rọ̀ sí wọn lẹ́nu. So. Mummy, ṣé kò ń ṣe ọgbọ́n àti má fẹ́ mi ló ń ṣe yìí? Ọgbọ́n àti má fẹ́ fẹ́ mọ́ bí ti báwo. Lóòótọ́ mo ṣì nífẹ̀ẹ́. Àmọ́ mi ò lè kọ̀rọ̀ sí wọn lẹ́nu. Mi ò ní choice, so I have to let go. Má bínú. A máa rí a later. Mummy, please. Kí ló ṣe kí ní nǹkan mi gbà mọ́ mi lápò bí yé? Sí mi fi sí mọ́mí ni o. Hello mọ́mí. Ó gbà bàrẹ́ àgbẹ̀ o. Ó gbà gbọ́. Mọ́mí.
bọ̀dá mi bímọ. báwo ìgbàdàn ọ̀gá mi ti dé ọ̀gá ẹ̀ka mi. ọgbẹ́ káàdùn wọn àtàwọn ìwọlé. àfi bí ọ̀nì kò ní sánsan ẹ̀jọ́ torí ọlọ́run ṣe. àṣé èsì ara àwọn tádẹ́ká nìkan ni wèrè yá àṣé olówó náà tún ṣe wèrè. àfi bíi pé ìdí àgbọ̀n ló bì bí ológun ní ìgbójú kí lèmi lọ́ọ́ bẹ̀ ẹ̀jọ́ torí ọlọ́run kí mo fẹ́ fi ṣe. ìwọ kọ́ gbé mọ́tò láti yan bí ọtí mi jayé rẹ bọ̀ kọ́ mi wàá bọ̀ jẹ́jẹ́ rẹ yóò fi bọ́ọ̀lẹ̀ lẹ́nu géètì nìkan fi ọlé. ṣé ti tó wákàtí ọtí fi agbé ọlé gan kébà sí òsì wọn nìyàn kí máa yá síbẹ̀ ìjọ ti dé bẹ́ẹ̀ mi rí ìfáàsì mọ́tò rí ṣé jẹ́ àwa náà tẹ̀wé yàbí jẹ́ àtú kébà sí olórí burúkú ọ̀nìyàn ká kó bára rẹ̀ bẹ́ẹ̀ sọ yìí jẹ̀sà jẹ́ kọ̀ńdọ́tọ̀ ni. What's his problem? Kí ló ṣe now? Why is he calling you? I get pissed off when he calls. I don't want to see him around you again. Now, what's he doing now? Mummy, ṣé bí wọ́n mú pé látàárọ̀? Ewu tẹ̀ wojú mi. Ọ̀gá kí ló ń ṣe now? No, what's the worry you now? Òun kún látàárọ̀ kò dá ẹ lóhùn, ó dẹ̀ ń pariwo ẹ̀, kìíní kan, Bájíbí, yẹn rí mi, what's that now? Give us a brain o, stop am o, what's in business now? Mo tẹ̀ náà bá wọn sọ. Mummy, má jẹ́ kí bọ̀bọ̀ yìí yọ mi. Sójà wèrè ni. Gáì sójà wèrè ni. Ṣùgbẹ́ láyé ẹ̀ má tra ẹ̀ mọ̀. Ọlọ́run burúkú ọmọ babaláwo ayé òní dá. Ìwọ Ọlọ́run, kí ni mo ṣe yìí? Mo fi ayé mi sílẹ̀ fún inú bíbí. Mo sọ ẹ̀dọ̀ fùfù di wà, mo bá jẹ̀bi ọ̀rọ̀. Kí ni màá ní ó sú mi débi nǹkan tí mo ṣe yìí? Wọ́n ní ọmọ burúkú ni mí. Mo dẹ̀ confirm ẹ pé ọmọ burúkú ni mí ní tòótọ́ pẹ̀lú àwọn ọ̀rẹ́ tí mò ń bá rìn. Kí ni mo ṣe yìí? Ó mà ṣe o. Ẹ káàsán máa o. Ẹ lẹ̀ máa. Mi ò rò pé mo rí àwọn ojú ìrè. Ẹ mojú ìrí lóòótọ́ àwa ló bí ọmọdé. Ọmọ yìí ṣàlàfíà ni mi ò rojú ẹ̀ rè. Fọlárìn ni. Fọlárìn ni. Fọlárìn nínú ilé mi ìwọ Wùnmí ṣé Fọlárìn ẹ náà rè? Ìwọ ni Fọlárìn wọ́n ní ìwọ kan
skul yín kan ni wọ́n ní tó bá ti wí ní iléèwé yín ní abẹ́ńké ìwọ ló ń ṣe court ní skul ìwọ court member ó fẹ́ bá ọmọ mi ní nǹkan pọ̀ ọmọ wù mí tèmi àṣewọ ni igi wọ́rọ́kọ́ tó ń da gbogbo ọgbà rú ní inú ilé mi. Now tell me, ṣe àlàyé fún mi, what the hell do you want in my house? Ara wọn mi kò rí bẹ́ẹ̀ mọ́. Báwo ló ṣe rí? Ìwọ nìkan náà fi oríkì tó tún eléyìí tán fi qualify yẹ. Ìwọ nìkan ni ọmọ aláìgbọràn. Wọ́n tún ní ìwọ lápàṣẹ ní odidi iléèwé yìí. Ìwé wo lẹ wá ń kà? Kí lẹ ń lọ sí iléèwé lọ ṣe ìṣekúṣe fún? Ó ga o. Ìyá wa kẹ máa wọ ọmọ tẹ́ ń wo yìí o èèyàn kí wà kó má ní tiẹ̀ ni ọmọ jẹ́jẹ́ ni ọmọ gidi dẹ̀ ni ṣé wàá rí gbogbo oríkì tẹ́ sọ yìí pé oúnjẹ yìí èyí tí wọ́n fi kún ló pọ̀ jù èyí tí kì í ṣoríkì ìdílé tiwa òun ló pọ̀ jù bẹ́ẹ̀ àmọ́ kí la fẹ́ ṣe wọ́n nílé làwọ̀ ká tó sọmọ lórúkọ ẹ̀yin ẹ̀wù àwọn òbí ẹ̀ nígbà tí níwọ̀n wọn bá àwọn ọgbà tètè ń rí ẹ̀rí àwa báyìí ó yẹ kí n ti mọ irú ọmọ tọmọ ilé jẹ. Wà á rọmọ bíi òótọ́ ẹlẹ́yìn jáde láti léèrè rọmọ bíi sọmọlẹ bíi sọmọlẹ léyìí ẹ gbogbo oríkì oríṣiríṣi tọ́kàlẹ̀ fọmọ yín ojú òde ti yín ojú ògbà yín tì ẹ tún bọ́ọ̀sì báyìí nìyá ẹ̀ ojú gbà mí fún yín rọmọ bíi òkòdè lẹ́kọ̀ọ́ kò lẹ́kọ̀ọ́ o. Madam a kọ́ ọmọ yìí ọmọ gidi ni. Ẹ̀kọ́ tẹ́ bá dẹ̀ kọ́ á jẹ́ pé àkọ́ ọgbà ni ṣé wàá rí ohun tí ò yí kò wá wọ́bẹ̀ o gbogbo ń tà ń sọ yìí ìtì ọ̀gẹ̀dẹ̀ ni o kò kúkú tó wọn à ń yàdá sí i. bẹ́ẹ̀ ni ìyá wa. ọmọ wù mí mi á ní nǹkan ṣe pẹ̀lú ọmọ yìí. ìyẹn tí ọmọ wù mí bá jẹ́ ọmọ àlè ó dẹ̀ dá mi lójú pé kì í ṣe ọmọ àlè nítorí pé kí ni mo fi bàbá ẹ̀ hàn ó mọ àwọn ẹbí bàbá ẹ̀. ẹ ṣe ẹkílé o ẹkílé ẹ dìde kílẹ̀ tún ṣe ẹ pàṣẹ fújà lọ ẹ máa lọ ẹ kíra yín ẹ ṣeun ẹ kíra yín bọ́tà àbọ̀ tó fẹ́ tó fẹ́ dúró síbí ni ẹ máa wò wọ́n lọ rádaràda. Come back here kí ló ṣe. You are a disgrace to this family. Sórí gbogbo rádaràda tó ń kó bá ẹbí ó wá kó wa síta bí ọmọ ọjọ́ mẹ́jọ pẹ̀lú àwọn ìwà burúkú ìwà kátikáti ìwà rédèrèdè tó wú káàkiri. Just look at you. Inú mi ti ẹ̀dùn ṣá pé ìyá ẹ̀ fúnra ẹ̀ òun ló lọ fi tí kó ìkókúkọ wá láti òde wọ́n nù lọ́rọ̀ that is it irú ntòdásí ẹ̀ lọ́rùn nìyẹn. Ó kàn wá dùn mí pé ẹ̀gbọ́n ìyá ẹ̀ tó tún jẹ́ kó forí kó nú ẹ̀ ìyẹn ló dùn mí. Bàbá mi èmi bá tiẹ̀ ti fi mọ́ra ìyá ọmọ ni mò ń jẹ bí mi ò bá dúró ta ni tó fẹ́ dúró. Irú èèyàn játijàti wo lélẹ́yìn fẹ́ yá náà torí ìyá ẹ̀yìn náà ló dẹ́fà ìyá ẹ̀yìn ló fà ó nígbà tọmọ ìwà kékeré tí wọ́n bá ń bá ọmọ ìwé ìyẹ́ òjẹ́ kan bàwí àtìgbà wájú àtìgbẹ̀yìn òun ló yọ ọ́ lẹ̀ fún yín. Àdájì Fọlárin kì í ṣe bẹ́ẹ̀ o. Báwo ló ṣe rí. Mi ní kó má bàa wí ńgbà tó wà kékeré nínú tó máa nà ló pọ̀ jù ńgbà yẹn ni mo ṣe máa ń sọ̀rọ̀ mi ní kó má bá mi tọ̀ òun ló kàn fẹ́ yàyàkúya. Òun ló yọ ọ́ lẹ̀ fún yín and inú mi dùn pé ẹ̀gbọ́n ìyá ẹ àti ìyá ẹ náà dé wájú kù. Look at me very well. Tí o bá kọ̀ tó o change mi ò ní sọ wípé ìwọ nìkan la bí lọ́mọ I will just disown you. Màá kọ́ ẹ lọ́mọ and I'm not joking over this. I'm not joking over this. Torí rẹ̀. Ọlọ́mọ jẹ bọ́rọ̀ yín débi aṣọ òbábọ̀ yẹn mọ́. Ṣé o ń gbọ́ nǹkan tí bàbá ẹ wí? Bàbá ẹ ló máa kọ́ ẹ lọ́mọ. Ṣé bàbá ẹ tó bá kọ́ ẹ lọ́mọ ǹjẹ́ o nílò mi? Ṣé o fẹ́ kí bàbá ẹ kọ́ ẹ lọ́mọ? Ìdá mi lóhùn béèrè
tí kò tiẹ̀ wá kò sí tó wá dùn mí jù o bí ò bá jọ̀rọ̀ tẹkàn gbé mi gbọ́ tó jóye ọmọ ọsàn tó ń kó pọ́npọ́ báyẹn á tiẹ̀ mọ̀ pé ìyá ọsàn tiẹ̀ ló kó pọ́npọ́ bára tiẹ̀ náà. òun nìkan ni mo bí òun nìkan ni mo bí tó sọ ní ìdàrẹ́ ìwọ ò ṣe sọ ṣòkòtò ẹ ò ṣe fújà bí amọ kó sọ ẹyọ kan ṣoṣo náà kó jẹ́ kó dìgbà. àǹtí mi mo máa try lórí ọmọ yìí mo máa try lórí ẹ òun ló fẹ́ yàyàkuyà ló ń dojú tì mí káàkiri àdúgbò Fọlárìn ó lè ṣàánú mi. mo dẹ̀ ti ń pè é látàárọ̀ wá ti ẹ̀ gbọ́ tẹnu mi. ọ̀rọ̀ òṣìwò ló wà lẹ́nu òkú gbẹ tí mo fẹ́ máa dúró gbọ́. Mummy ó tó kó bínú lóòótọ́ but I don't mean it. so ìyẹn ló mú ẹ tó rọ ọmọ lọ́mọ lápá àbí ó fẹ́ pa. má bínú sí mi I swear to God mo padà lọ wo lọ́sítà but he was discharged kí n tó débẹ̀. ok sórí ìwà burúkú tó sọ pé o ní òun gangan ló tún wá fi hàn ní gbangba so they expect kí n ti máa tẹ̀lé ẹ. ẹ̀hún mi please kó tẹ wo tìfẹ́ tó wà láàrin wa. ṣé ó yẹ kí n ṣẹ̀ṣẹ̀ máa sọ yẹn fún ẹ ni ó ṣàfitì ara ẹ gbọ́ nínú ilé wa níjọ́ tí wà táwọn mọ́mí ẹ wà tí mọ́mí mi sọ pé àwọn ò fẹ́ rèmi àti ẹ papọ̀ mọ́ kó dẹ́ gbọ́dọ̀ sí àjọṣepọ̀ kankan láàrin wa mọ́ àbí ò gbọ́. ó dáa mo ti gbọ́ can we be friends nítorí pé jọ́ tó ti kó láyé mi ti rí rárúrárú jọ ṣàánú mi let's just be friends. Friends, just friends, no problem, let's go. Sorry? What's up now? Baby, what's up now? Weary, idiot. Yes, come in. Mo rò pé ọkọ wà lẹ́bàá náà. Kò dágbére ó kò bọ́ sítánsì mi. Tó bá dé, sọ pé mo bẹ̀rẹ̀. Ok, máa bẹ jíṣẹ́ fún kò bẹ̀rẹ̀. Kò tẹ̀kẹ́. No, kò sí. Are you sure? No, nothing. Ìdánwò bá kọ. Alright. Maja o. Ọṣẹ? Wọ́n very important, Maja o. Maja o. Má bẹ níbo ti jà o. Máa jíṣẹ́ tó bá dé. Ó dàbọ̀. Maja o. Ẹjọ́, ṣé mo bá yàn jà ni? Ó ní máa jà. Kí ló ṣe lápá? Bùnmi? Ha! Lára ọ̀dá òjò. Ayé lè o. Bùnmi?
ṣe ẹ́ báyìí òun ló ṣọmọ báyìí fún mi ó má dùn mí ó má dùn mí pé ìyẹ́ ò wá sílé Raphael níyẹn Raphael ògbóná kan ṣoṣo Raphael rí mi ó fẹ́ kọ́ mi lẹ́yìn ọ̀kan ó mú ọmọ pupa ó sọ ọ́ di pínkì fún mi wo lẹ́yìn ilé kò tún níṣẹ́ mi mọ̀ ọmọ òṣì ọmọ ọ̀ranù kò sẹ́jọ́ lọ́wọ́ ẹ̀ ṣebí torí pé èmi àti yẹ àtijọ́jọ́ rẹ̀ àdèjìjọ́ bí yín ni àmọ́ òun wá síwájú ẹ̀ wọ school ṣebí torí ẹ̀ mo ṣe ní kó máa bá mi tọ́jú ẹ̀ ní school iṣẹ́ ilé tó jẹ́ yìí mi ò ràn níṣẹ́ tó jẹ́ yìí. torí ẹ̀ lẹ́sẹ̀ tí mi sí ọkùnrin tọkọ mi fẹ́ tí mo nífẹ̀ẹ́ ẹni pé kí n má fẹ́ ẹni kí n má tẹ̀lé ìwèrè tó nà mí tó rí ti já sí báyìí ojú ti já inú ṣáà ti dùn. inú mi ò dùn ojú mi já ṣùgbọ́n inú mi ò dùn ẹ má bínú ọkọ mi. lélẹ̀ tó wá ṣe yìí mo yọ ọwọ́ mi mo yọ ẹsẹ̀ mi mo yọ gbogbo ara èmi àti ọmọ mi kúrò nínú ọ̀rọ̀ Raphael kí Raphael kó rìn síwájú kò ní kọ́kọ́ ṣe pẹ̀lú ìdílé mi mọ́ o lélẹ̀ tó ṣe fún mi yìí. ìṣèlú ọmọ gidi náà ṣàní Raphael ọmọ burúkú Fọlárin ó ti fi wá ọmọ gidi hàn yìí àbí. má jẹ́ ká lọ síbẹ̀ yẹn jàre ṣé kò yàtọ̀ síra wọn ni pẹ̀lú ọkọ mi pẹ̀lẹ́ ṣe gbẹ́gbọ́n mi kaná kí n ṣe jẹ́ kí n wò kọjú sí mi. báwo ni ọjọ́ mẹ́ta ṣiṣẹ́ lọ. ṣọ́mọ mi ò ní ráìbà kò tiẹ̀ lè ní ni kò lè ní orí ni ṣé orí eléyìí tún ní ráìbà ọ̀rẹ́ mi ìyá ẹ̀ gan ni inú kòkò dúdú lẹ́kọ̀ọ́ funfun ti ń jáde. mọ́mì mo ní kí n wá sọ fún yín ni in 2 weeks time èmi àti ìfẹ́ mi à ń lọ sí New York. wà á ti mọ́wùn mi ẹ lọ síbi. New York America. ń gbọ́ mọ́wùn mi orí mi ẹlẹ́dàá mi mo mà dúpẹ́ mi Ọlọ́run ṣeun Gbénga ó sùn lọ́rùn ó ṣeun dúpẹ́ ó ṣe tó ń wẹ̀yìn wò tó ń bẹ̀ wá wò ọmọ òun mi lọ sí New York mo dúpẹ́ Olúwa tí í ṣe ọmọ òun tó bẹ̀rẹ̀ sí ní ṣojú ẹ̀mí mi torí ìbẹ̀rẹ̀ lélẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run ọba mọ́ mi I'm so happy for you. Orí báyìí òun ni kó wá mú lọ kó mú wà lọ ṣó ti gbọ́ Ọlọ́run á wà pẹ̀lú ẹ o lágbára Ọlọ́run láyọ̀ lè máa dé ọ ẹ ò ní wọ bàálù tó máa já o ní agbára Ọlọ́run èsì ayọ̀ báyìí ni màá máa gbọ́ lórí yín àmọ́ ó tún kù níbọn ń ró ǹjẹ́ o mọ̀ wípé ọmọ tó ń wò yìí òun ni ìyá mi òun ni bàbá mi òun lọ̀rẹ́ mi òun làbúrò mi òun lolùbádámọ̀ràn mi òun lálábàárò mi tó bá ti wá mu lọ́nsìn yìí bó ló fẹ́ kọjú mi sí àti pé ṣé wọ́n ti rí ìgbín tó ń dárìn láìsí karahun bí ìgbín bá ti ń lọ bì kan gbogbo ẹrù ìgbín á dì sínú karahun wọ́n jọ ń lọ ni US yẹn àjọ ń lọ ni torí ẹ̀ lè fẹ́ mi nìkan sílẹ̀ ń bí báyìí o. nǹkan tó ṣẹlẹ̀ ni pé actually ẹ̀yin náà wà nínú plans wa mo ti ṣàlàyé fún mọ́mì pé mi àti ẹni àjọ ń bọ̀ so she's so anxious to meet her so àwa ní káwa kọ́kọ́ lọ náà because mo ti sọ fún wọn pé princess ni mò ń gbé bọ̀ in fact sugar ni so wọ́n wà so anxious láti meet ẹ̀ so àwa ní káwa kọ́kọ́ lọ náà láìpẹ́ láì jọ̀rọ̀ yín náà ẹ máa join wa so nǹkan ní káwa sọ fún yín. tẹ́lẹ̀ nǹkan ó rí ni ìwọ rí ni ọ̀rẹ́ mi yẹ gan ni wo fi yẹn lẹ̀ o ọmọ ni ọmọ ló mú o bó lè ṣe wà yìí kò gbọ́dọ̀ dúdú o torí pé kí ni bẹ́ẹ̀ mi ṣe wà yìí adúmáadán ni mí o apọ́nbẹ́pọ̀ rẹ́dẹ̀ ni torí pé kí nínú kòkò dúdú báyìí lẹ́kọ̀ọ́ funfun ti ń jáde bàbá ẹ̀ yo ni bàbá ẹ̀ o kó má lọ rò pé bóyá kí ni bàbá ẹ̀ ló jẹ́ o wọ́n lè ṣe rí nílé wọn nìyẹn o. I'm so happy for you ọmọ mi orí mi ẹlẹ́dàá mi á sìn ẹ̀ lọ ní wọ
bàálù tó máa jáàmù lágbára Ọlọ́run wọn ní fòkù ní ránṣẹ́ sí mi ibi tí wọ́n á lọ náà ní agbára Ọlọ́run láyọ̀ lè máa bá wọn láyọ̀ lẹ́yìn náà máa dán. Ẹ tètè wá mú mi o torí mi lè wait láti ná dollars torí pé tí bá wọ US lẹ́nu yìí wọ́n á take wọ́n á gbà.